òótọ́ ni wọ́n mú Boboeiski ní bọ́dà sẹ̀mẹ̀ o. Òótọ́ ni wọ́n mú ní bọ́dà sẹ̀mẹ̀. A jẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn àjọ àwọn immigrations ló mú ní bọ́dà sẹ̀mẹ̀. Ó fẹ́ sá lọ, ó fẹ́ jápa, ó fẹ́ bọ́ sí Benin, láti Benin ó jápa. Kí ló fà á tó fi fẹ́ jápa? Ẹ má gbàgbé pé lórí ọ̀rọ̀ godfather kò sí godfather, ọ̀rọ̀ pé gbàtó yẹ kó ṣẹ̀wọ̀n wọ́n lọ fi sí special apartment kan tí wọ́n ń fà lọ́wọ́. Nísìn bàbá Fẹ́mi Fálànà jáde ní few days pé kó tender apology. Ó ní òun ò lè tender apology pé VDM yẹ kó tender apology wípé kì í sọ̀rọ̀. Kò sí mìíràn tó tẹ̀yìn ẹ̀ jáde. Àwọn House of Rep wọ́n pè first time gbà yẹn pé kó wá sọ ohun tó lọ́bẹ̀ tó fi wá ru ọwọ́. VDM nìkan ló wá kò wá, kò sí mìíràn tó tẹ̀yìn ẹ̀ jáde. Lórí voice note tó send VDM ti send another voice note tó tún tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí tó jẹ́ ká mọ̀ wípé kódà nínú special apartment wọ́n fi sí ó ní maid níbẹ̀ tó tún ṣe ìtọ́jú ẹ̀ orílẹ̀-èdè wa ìyá ìkọlọ̀ ọ̀sán wa ó ní maid níbẹ̀ tó tún ṣe ìtọ́jú ẹ̀ nínú ibi tí wọ́n fi sí yẹn. Now wíìkì yìí ní àwọn House of Rep wọ́n sọ wípé ó gbọ́dọ̀ wá tipátipá wíìkì yìí. So torí kó má bàa wá lọ sí House of Rep yẹn torí ó ti mọ̀ pé wọ́n máa bínú àwọn ìbéèrè tó máa kọjá agbára ló fẹ́ sá lọ sí. Ó dẹ̀ ń pa àwọn godfather ló máa ní kó sá lọ. Tó bá nẹ́bọ̀ lẹ́rù kí ló dé tó fi fẹ́ sá lọ. Tó bá nẹ́bọ̀ lẹ́rù kí ló dé tẹ̀rù ń bà láti yọjú sí House of Rep. Ẹ dá mi lò. So ṣùgbọ́n ìgbẹ́ táwa ń bẹ̀ báyìí ni wípé eléyìí tó wá mú yìí sìn kán jẹ́ kó fẹnu ara ẹ̀ ṣàlàyé bí ènìyàn ṣe jẹ́ pàápàá godfather tó ní òun pè ní ẹ kó bá wa dárúkọ ẹ̀ ṣáyé sí gbogbo ayé. A fẹ́ mọ̀ bí godfather yẹn ṣe ń ṣe fún gbogbo àwọn èèyàn nìyẹn tó yẹ pé àwọn èèyàn máa dáràn, wọ́n máa wá ibi lórílẹ̀‐èdè wa, wọ́n wá dájọ́ fún wọn pé kán lọ fún wọn sí ìpamọ́ tàbí sọ́gbà ẹ̀wọ̀n. Ẹ̀yin ìdáwà sọ pé pípẹ́ jẹ́ godfather ẹ wá ní kò gbọdọ̀ sún ẹ̀wọ̀n yẹn, ẹ wá gba apartment fún, ẹ tún wá gba maid fún lórílẹ̀‐èdè wa yìí náà. Ẹ dá mi lóhùn téèyàn tó bójúmu nìyẹn. So because gbogbo wọn sọ wípé afẹ́ kó orílẹ̀‐èdè dá kì í ṣe president nìkan ló ń ba orílẹ̀‐èdè jẹ́, gbogbo wa la náwó nínú orílẹ̀‐èdè ṣe máa dá àti bó tẹ̀ ṣe máa dá nídàkejì. Gbogbo wa nínú ilé kọ̀ọ̀kan ní sectors kọ̀ọ̀kan gbogbo wa ní. So ẹjọ́ ìdájọ́ òdodo là ń fẹ́ o. Adémọ́dé lórúkọ mi, ẹ bá mi share fídíò yìí, ó dàbọ̀.